Àwọn agbébọn jí ọ̀gá Ileetura gbé lọ́nà Ìbàdàn sísẹ́yìn. Àwọn agbésùmọ̀mí tí wọ́n dìhámọ́ra pẹ̀lú ìbọn tún pitú ọwọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí wọ́n ṣe jí olùdásílẹ̀ Ileetura kan gbé lọ́nà Ìbàdàn sílùú Ìsẹ́yìn lọ́jọ́ kẹta ọdún. Ọkùnrin ọ̀hún, Dẹjọ́ Àjùwọ̀n, ló jẹ́ olùdásílẹ̀ Ileetura tí wọ́n pè ní Nice Hotel tó wà ládùúgbò Ọmọlójú nílùú Ìsẹ́yìn ni wọ́n jí gbé nínú oko ẹ̀ tó wà lábúlé Sẹ́ráfù lọ́nà tó ti agbègbè Mọ́níyà nìbàdàn lọ sílùú Ìsẹ́yìn. Iṣẹ́ ìjọba la gbọ́ pé Àjùwọ̀n ṣe tẹ́lẹ̀ kó tó yan iṣẹ́ àgbẹ̀ àti okòwò Ileetura láàyò nílẹ̀ Ìsẹ́yìn lẹ́yìn tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba nìbàdàn. Nínú oko tó ń dá ọ̀hún làwọn ẹrú ikú ṣígun lọ ká mọ́ tí wọ́n sì fi àwọn ìbọn ńlá ọwọ́ wọn tì í lọ́pọ̀npọ̀n sínú aginjù igbó. Ṣùgbọ́n nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn, olùdarí àgbà fún àjọ ilé ètò ààbò ilẹ̀ Yorùbá Àmọ̀tẹ́kùn ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ajagunfẹ̀yìntì Ọláyínká Ọláyanjú sọ pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan wáyé lọ́nà Ìsẹ́yìn, ṣùgbọ́n lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn Àmọ̀tẹ́kùn létí. Ó ní èèyàn méjì ni wọ́n jí gbé nínú ìṣẹ̀lẹ̀ náà, ẹnìkan péré ló sì wà nígbèkùn àwọn ajínigbé ọ̀hún báyìí nítorí àwọn ti rí ọ̀kan gbà sílẹ̀ nínú wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwa Àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Operation Burst la jọ ṣiṣẹ́ yẹn tá a fi rí ẹnìkan gbà sílẹ̀ nínú àwọn méjì tí wọ́n jí gbé. Ọ̀dọ̀ àwọn Operation Burst nílùú Ìsẹ́yìn lẹni tá a gbà sílẹ̀ yẹn wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Iṣẹ́ sì ń lọ lọ́wọ́ láti rí ẹnìkan yòókù náà gbà sílẹ̀. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.